ọ̀rọ̀ yìí ó dáa kó dọ̀dọ̀ gbogbo wa láti pẹ́ everybody sí àkíyèsí àwọn nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ kó lè yé wọn bẹ́ẹ̀ látòrí ibà Gani Adam ẹni tí wọ́n pè ní ààrẹ ọ̀nà kakanfò of Yorùbá land ààrẹ ọ̀nà kakanfò Yorùbá land ààrẹ Elebo ni àwọn minority nílẹ̀ káàró òjìrì ààrẹ ní ibà Gani Adam ààrẹ lẹ jẹ́ fún àwọn Elebo kí ẹ ṣe fún gbogbo àwa Yorùbá mùsùlùmí àdínà pé ṣé Yorùbá ní àbáyé ṣe Yorùbá gidi ní ọmọ ọkọ ọmọ ńlẹ̀ ọmọ ọba ọmọ olóyè ọmọ aláṣẹ gbogbo àwa mùsùlùmí nílẹ̀ Yorùbá ọmọ ọkọ torí pé a jẹ́ mùsùlùmí ká kó Yorùbá kò possible ẹ̀jẹ̀ tí wọ́n fi bí àánú àwọn bàbá tó bí àánú ibi wọ́n sì bí asírè nípa bẹ́ẹ̀ kó lọ yé ibà Gani Adam àwọn nǹkan kan tó yẹ pé ẹ̀ máa ń sọ tó ní ìdíkẹ́ pera yín ṣàkíyèsí sí àkọ́kọ́ ni wípé ààrẹ Elebo ní o tí mùsùlùmí kan bá gbọ́ láàrin ara rẹ̀ òun náà ti di Elebo bí rẹ̀ ni èyí ṣe mùsùlùmí ọkàn jẹ́ Gani Adam ni òkè ṣe mùsùlùmí ọ̀rọ̀ Islam ọ̀dẹ̀ yí ọ́ wá tún ní mistake kan ibà Gani Adam ní mistake kan ẹ jẹ́ máa pààyàn lé torí àgbàlagbà ní ní mistake yẹn ni wípé àwọn táwọn tí àwọn tó luko tí wọ́n mọ̀ tán tí wọ́n tó máa ti ń ṣẹlẹ̀ àtàwọn ọlọ́tẹ̀ tó pé ọ̀tẹ̀ ní ọ̀jẹ̀ wọn máa ti ń ṣẹlẹ̀ ní ọ̀jẹ̀ wọn mọ̀ tán èyí náà tún wá máa wí sí dàbí ẹgbẹ́ kàwé díẹ̀ tọ́lẹ̀ máa ń sọ òyìnbó kọ̀ọ̀kan pẹ̀tẹ́ wà bí kíáfù ìlú Ìlọrin tẹ́ lọ dá sí yẹn lógún èrè àní o bó ṣe tẹ́ ta ni Ọlọ́run ni ó ṣe tẹ́ yín tẹ́ ẹ̀ bá sọ́ra yín bá a ṣe wí fún olóyè Sunday Ìgbòho rèé o pé ilẹ̀ Yorùbá àjọ níní a sọ pé wọn náà ò ní bẹ́ẹ̀ tó lè gbẹ́nu wá sọ because ó tó ẹni tó lè gbẹ́nu wá sọ ìkejì àyà lọ president la fẹ́ ṣe president náà la sì ń ṣe yìí Ọlọ́run bá ní kún president wa kó bá ní kún lọ́wọ́ kọ́kọ́ máa ṣe gbogbo bí wọ́n fẹ́ jìn sí kòtò tí wọ́n fẹ́ jìn sí kọ́lọ́n kó tọ́ wọn bẹ́ẹ̀ kó má jìn sí kòtò ipa bẹ́ẹ̀ òkìsà rẹ̀ ó lè sọ̀rọ̀ on behalf of Yorùbás because you belong to minority Gani Adam you belong and your OPC belong to minority ẹ belong sí àwọn Elebo àwọn Onisese ẹ kì í ṣe ẹgbẹ́ tí ń represent àwọn mùsùlùmí ẹ̀yìndẹ́ ìsáàrẹ mùsùlùmí ààrẹ ọ̀nà kakanfò ààrẹ àwọn Elebo aláìkírun aláìgbà Muhammad gbọ́ aláìgbà Allah gbọ́ aláìgbà Kùránì gbọ́ so ìyẹn kẹjẹ kó yé yín báwọn ẹ wá rí lórí ọ̀rọ̀ Ìlọrin ẹni Ìlọrin ò kì í ṣe ìlú mùsùlùmí ni o ṣe gbọ́ ìlú mùsùlùmí ní Ìlọrin Elebo náà sì wà ń bẹ̀ wọ́n sì wà ń bẹ̀ tipẹ́tipẹ́ ìjà tẹ́ ń jà ní Ìlọrin táwọn ará Ìlọrin ń jà kẹjẹ kó yé yín òun náà ní kéèyàn máa fẹ́ràn ọdún wo lọ́dún tó lọ lọ́hùn ṣé àwọn ará Ìlọrin bẹ́ẹ̀ àwọn oúnṣẹ̀ṣe àárín wọn ṣẹ́ bàjà wọn ò bàjà oúnṣẹ̀ṣe ń bẹ Ìlọrin dáadáa Kírísẹ̀ ń bẹ Ìlọrin àlàáfíà ní àgbà táwọn irú yín báyìí tí àwọn ta lọ lọ́hùn àwọn kankan tí wọ́n dá sí àwọn àmọ́ tí sponsor yín pé kẹ́ máa dá gbọ́ ẹ̀rú ìlú wo bá ṣe wáyé ìlú wo oníṣẹ̀ṣe ń bẹ́ẹ̀ wọ́n lè mọ́tò bá 5% ṣùgbọ́n oníṣẹ̀ṣe ń bẹ́ẹ̀ Christian náà sì ń bẹ́ẹ̀ ṣùgbọ́n mùsùlùmí ló ní wò lápèjúwe bí àwọn ìlú Islam yòókù náà kẹsẹ̀ gbogbo náà ní máa kírun o bí Saudi Arabia ṣe wà mùsùlùmí ní gbogbo wọn lóòótọ́ ṣùgbọ́n kẹsẹ̀ gbogbo náà máa kírun o ìmí gan ó ṣeé ṣe kó ti yàgbà bẹ̀kọ́ gbọ́dọ̀ gbé jáde ni so ó fẹ́ pé majority carry the vote àwọn tó pọ̀ jù bó tilẹ̀ jẹ́ pé ẹ̀tọ́ ń bẹ fún minority náà Ìlọrin ọ̀bá oníṣẹ̀ṣe àárín wọn jà títí àwọn tó fẹ́ rú sí i fi dé àwọn oní Yorùbá nation náà kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ìkànnpẹ̀rẹ̀ rẹ̀ ní ìmáàmù Yorùbá nílọrin ẹni tí wọn ò mọ̀ gbogbo ibi tá a ti béèrè nípa rẹ̀ wọn ò mọ̀ ìmáàmù kan náà wọ́n ní nílọrin wọn náà bàbá ìmáàmù nílọrin ìmáàmù wa nílọrin nù ọba kan náà wọ́n sì ní Yorùbá ọ̀jọba rí mbẹ̀hùn tó ọba wa sọ wípé Ìlọrin ìlú Yorùbá ni
Ìlọrin ìlú Yorùbá ni ṣùgbọ́n kì í ṣe àwọn Yorùbá mi ṣe ẹlẹ́bọ wọn ṣe ó ṣẹ̀ sí. Bẹ́ẹ̀ bá ní Ìlọrin ìlú Yorùbá ní àfaramọ́. Àwọn Fúlàní àwọn náà sọ pé Ìlọrin ìlú Fúlàní ní àfaramọ́. Àwọn náà sọ pé Ìlọrin ìlú gbogbo ìran bíi márùn tí ń bẹ Ìlọrin wọ́n pè nílùú àwọn ìlú wọn ni. Nigeria constitution kò differentiate ó kó gbogbo apọ̀ ni. Gbogbo ẹni tí ń gbé Ìlọrin ẹnìkan ọjà sí àgbàtẹ́yìn ẹlẹ́bọ oníṣẹ̀ṣe rọ́ yìí tẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ dáńtí ò yẹ kẹ́ ẹ dálẹ̀. Nínú Islam tí a ti máa fọ̀wọ́ àmọ́ tí máa jẹ́ kó rí owó pé sí ìgbà tá a jẹ́ Yorùbá ìgbà tí Islam dé ọláwà lójú ojú kó rí owó pé ọjà àmọ́ ta lọ lọ́hùn ọjà àmọ́ Allahu azza wa jalla ọjà àmọ́ Muhammad sallallahu alayhi wa sallam ọjà àmọ́ ọ̀tún yàtọ̀ sósì ọjà àmọ́ tábà tọ̀ ọjà àmọ́ sèmọ́tótó ọjà wà wọ́ dáa kọjá ogó ègé sí ìlà máa wà là bí ẹ̀kan náà bí ẹni tí ó bá kìnnìún jà ogó èsè gbogbo àwọn àṣà tí ọ̀dà lára wa tí a bá nílẹ̀ Yorùbá tí wọ́n sì bí wa sí Islam tún wa fọ̀. Bẹ́ẹ̀ náà nígbà táwọn ẹlẹ́dùkéṣàn náà dé àwọn mùsùlùmí ò reject education wọn a kàn lè reject religion wọn pé àwọn èsì Christian àmọ́ education yìí a lè reject torí reason méjì. One, ìpìlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ àwọn mùsùlùmí ló ti wá ìmọ̀ yìí gangan fúnra rẹ̀ àwa aṣáájú òyìnbó tó kó wa lẹ́rú aṣáájú anybody níbi ìmọ̀ yìí. Ẹlẹ́ẹ̀kejì bá aṣáájú gan gbogbo ibi táwa bá ti rí ìmọ̀ kó bá jọ́dọ̀ kèfèrí tó jẹ́ pé mọ̀ ni tó lè ṣàǹfààní ẹ̀sìn tàwa ní ká gbà ká fi ṣàǹfààní bẹ́sẹ̀ tàwa ṣe dáa tó nìyẹn. So nípa bẹ́ẹ̀ ìgbà tí Islam ti fọ àwa mọ́ la fi jẹ́ Yorùbá Muslim. Ṣé wàá rẹ̀ yín oníṣẹ̀ṣe ẹ̀yin náà yà sí ẹ̀sìn tí èsì bá bá láàyè ni o ẹ̀yin ọmọ Oòduà ewúro Oòduà Congress ẹ pé OPC yín ẹgbọ́n mi ní sèkákú ọmọ ọkọ ni yín bàbá yín tó sẹ́yìn lẹ̀ kò mọ Ògún rí kò mọ Ọ̀rúnmìlà rí kò mọ Èṣù láàlú gbogbo ẹbọ tí àwọn ọmọ rẹ̀ tí wọ́n yà sí lẹ́yìn Oòduà kò mọ́ àpè ní mùsùlùmí o àpè ní mùsùlùmí àpè lọ́mọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìṣẹ̀ṣe tẹ̀ ń ṣe gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n yà lọ́bẹ̀ ni. tàbá ń dàkọ̀ Ṣàngó lápèjúwe nísìn Ṣàngó èsè Yorùbá ìran míì ni báwo wá ní odidi Aláàfin sì lè yà sí Ṣàngó. so ẹ̀sìn àjòjì tó jẹ́ ìsọnù àṣìṣe òun ní ìṣẹ̀sìn Yorùbá o. Tí wọ́n bá fẹ́ sọ pé kí ni ẹ̀sìn Yorùbá á lọ sọ́dọ̀ bàbá wa àkọ́kọ́ tí ṣe Ádámà ẹ̀fún ìmọ̀lọ́run lọ́kan nígbà àwọn ìbí ẹnì kankan tí ó pè rẹ̀ lóòṣà òdẹ ìwọ̀n tí ìbí ẹnì kankan tí ó pè kankan lóòṣà Ádámù ọ̀dẹ sọ̀rọ̀ òòṣà níta Ádámà ń bá wa sọ òun náà ni Ọlọ́run ẹyọ kan ṣoṣo. ń bó sì dórí ànábì Muhammad táwa ń tẹ̀lé níta Ádámà ń bá wa sọ pé ẹyọ kan lọ́lọ́run náà ni ànábì Muhammad bá wa sọ àti gbogbo ànábì Ọlọ́run tó ṣáájú ànábì Muhammad sallallahu alaihi wasallam. ìgbà lẹ́kọ̀ọ́ jẹ́ kó yé yín dáadáa wípé ajọ́jọ́ Yorùbá ni o àmẹ́yìn yà sí bí ẹ̀sìn tí ìṣẹ̀sìn bá bá yín ìṣẹ̀sìn bá bá wa. ṣẹ́gbọ́ bàbá Gani Adam ẹ yà sí ìṣẹ̀sìn tí ìṣẹ̀sìn bá bá yín bàbá wa tó ṣẹ̀ wàálẹ̀ òun náà ni Oòduà. àwọn ọmọ tí wọ́n dé lẹ́yìn ẹ̀ náà ni Ògún. Oòduà gangan tí í ṣe bàbá tó ṣẹ̀ wàálẹ̀ ọ̀bọ̀ o ẹbọ nígbà tó Oòduà dé lọrin ọbẹ̀ bọ́ ń bẹ̀ òun náà làwọn Ọ̀ọ̀ni máa ń ṣe ọba yìí náà sì mọ̀ tó nípa bẹ́ẹ̀ ó fẹ́ pé àwọn ẹbọ tó bá yìí kì í ṣẹ̀sìn rẹ̀ kì í ṣẹ̀sìn bàbá wa ṣẹ̀yìn náà ẹ̀yà sí ní ẹ̀kàn lè ti pẹ́ lé lórí. ìkéjì ibà Gani Adams wọ́n sọ pé tó irinwó ọgọ́rùn-ún ọdún mẹ́rin kan tí Islam àti Christianity àti ìṣẹ̀ṣe tó ti wà nílọrin kò tó bẹ́ẹ̀. Islam Ìlọrin bí 1810 ni Àfọ̀njá gan tó invite àfà Alimi ibi ká àfà Alimi ràn òun lọ́wọ́ lórí àwọn tí ń bá jà 1817 ni.
so màtàngán sẹ́yìn dákọ̀ 400 kò tí sí Christianity ní gbogbo táìmù tá a wí hùn kódà gbogbo ìgbà tí àwọn alímì wà ń bẹ kò tí sí Christianity ń wí gan-an yọ ẹsẹ̀ ń wọ 200 ni bẹ́ẹ̀ sì sì wí ni bẹ́ẹ̀ kàn ẹ̀kanjú sọ ni ṣùgbọ́n tí BBC bá yín gbé ọ̀rọ̀ nǹkan lọ correct ẹ̀ yóò gan ni lọ ní Àfọ̀njá gandhi lọrin tẹ́ ìwé náà ìkejì ìran pọ̀ ní Ìlọrin Ọlọ́run kan fi Islam so Ìlọrin pọ̀ ni bẹ́ẹ̀ bá nílẹ̀ Ìlọrin ilẹ̀ Yorùbá ni Yorùbá Muslim bẹ́ẹ̀ bá ní Yorùbá lọ́pọ̀ jù nílọrin yes Yorùbá Muslim kì í ṣẹ̀ṣẹ̀ ṣẹ́gbọ́ so Ìlọrin ò sì kọ̀ wájà kò wá ìjà kankan gbogbo tí ń ṣe wọn ò wájà wọn ni máa dàdú àwọn rú ni wọ́n sì right ọba tó nílùú olólùwọ̀n ọ̀fẹ́ rí ìranù ìjàngbọ̀n ebó ní tẹ́ ẹ̀dẹ́wò nìbàdàn ó ní tẹ́ ẹ máa dẹ́wò káàkiri so bó ṣe rí nìyẹn o èyí òun OPC yín ẹ̀dẹ̀ sọ́ra ẹ má lè rí sí lọ́rin o ẹ kàn yàrá ya àbùkù ẹgbẹ́ onísìn wẹ́wẹ́wẹ́ àwọn ẹ̀sẹ̀ tí wọ́n máa kó dè wá bá wọ́n máa kó igbá wá bá bẹ́ẹ̀ jà á jà ẹ má jà àwa náà ò ní jà tá a ti kí ni tá a jà àgbẹ̀ta ní ọjọ́ ẹ̀ máa bá yín jà gan mélòó ni ẹ̀ minority ẹ̀ máa lérí sí àwa majority mùsùlùmí ni wá gbogbo àfáà làwa gbà sáfáà wa gbogbo ọba mùsùlùmí ọba wa ni báyìí wọ́n á fẹ́ bọ́ sórí ọ̀rọ̀ àfin ta ló láàfin tó ń ṣẹ̀ṣẹ̀ ni àbí mùsùlùmí àbí christian àfin èsè dúkìá ṣẹ̀ṣe àfin kìí ṣe dúkìá kí ni o ìṣẹ̀ṣe dúkìá ọmọ Yorùbá ọmọ inú ìlú ni ìṣẹ̀ṣe ọyọwọ àfin ni mo request lọ́wọ́ àwọn aláṣẹ níwò especially ọba kábíyèsí olúwo láàrin ọ̀sẹ̀ kan ẹ declare pé ká máa wọlé èdè kan ká tó máa jọba kò sì ti jẹ́ bẹ́ẹ̀ mọ́ tó bá ti jẹ́ mùsùlùmí àwọn àfáà ní kó wá ṣèdánilẹ́kọ̀ọ́ fún ọ wọ́n ṣe sẹ́mínà fún ọ láàrin ọ̀sẹ̀ kan ìmọ̀ràn owó tó bá ti jẹ́ mùsùlùmí mo mú request kíní fún gbogbo ilẹ̀ Yorùbá tó bá ti lè jẹ́ mùsùlùmí àwọn àfáà wa bọ́ sọ̀rọ̀ bóyá ní tí wọ́n ṣe sùúrù bóyá ní tí wọ́n darí bóyá níbi tí wọ́n darí ìgbà òwò ọba nílẹ̀ Yorùbá anywhere nílẹ̀ Yorùbá tó bá ti fẹ́ jẹ ọba now anyone nílẹ̀ Yorùbá tó bá ti fẹ́ jọba dandan iná ẹni kó ṣe kí ni o dandan ni kó rí pé òun gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ àwọn àfáà kó tó rí pé ó ṣe kí ni o yọ jọba kí ló dé tó bá jẹ́ ní ẹbọ tó bá wọ ilé dì ọwọ́ ilé ọ̀tọ́ ọwọ́ ilé igbá ọwọ́ kìnní kan gbogbo ibi tó wọ̀ yẹn àwọn tí wọ́n lọ yọjú ṣe ń bẹ̀ tó wọ́n bọ̀ sí tutù àwọn ẹlẹ́gbẹ́ rẹ tẹ́jọ jẹ́lẹ́bọ èyí ń bá láàká ìmú gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè wa ṣùgbọ́n látọ̀ ní lọ gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ bá fẹ́ jọba ẹ̀ gbọ́dọ̀ ẹlẹ́bọ kan gbọ́dọ̀ dọ́dọ̀ yín mọ́ ẹ sì máa fọ́ǹbù tó tó pé wọ́n ń wò yín ràn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú wò lágbára Ọlọ́run fatuwa wa ní ìsìn òun ni pé ọba kan ò tún ẹlẹ́bọ kan tó bá ti jẹ́ mùsùlùmí tó fẹ́ jọba níwò ẹ̀rẹ́ kò sì lè jọba nílùú wo wa àkọ́ jẹ́ mùsùlùmí ni á orí tọ́wọ́ bá ti ṣe mùsùlùmí ò lè mọ bó ṣe ṣe pẹ̀lú wa mùsùlùmí ni á sórí ìlú tí a láwà nílé ẹ̀ fi jọba nílùú wo látàrí báyé nílùú wo láwà nílé àfi jọba kò sì ṣe ọba tí ó jẹ tí ò ní lọ jímọ̀ ìjọ jímọ̀ wọn sábà máa jọba tí ó bá jọba níjọ jímọ̀ yóò wọ jímọ̀ tó bá tẹ̀lé báyìí ètùtù kankan wọn gbọ́dọ̀ ṣe fún ọba kankan mọ́ nílùú tí a ń bí yóò níwò gbọ́dọ̀ ṣe fún ọba kankan mọ́ bàbá wa kábíyèsí ẹ̀fọ́ tẹ̀lú ṣùgbọ́n èyí general call ni mo ń bá gbogbo ẹni tó fẹ́ jọba ẹlẹ́tọ̀ ní gbogbo ibi tí ẹ bá ti fẹ́ jọba pé kò ṣe ètùtù kankan kódà tó máa láàfin tágbà yín bá ka kò ṣe ètùtù ẹ lọ́ máa ṣe ètùtù fáwọn ẹgbẹ́ yín tẹ́ ẹ bá jọ ń wọ ilé dì ẹ bá sì gẹ́ra yín lórí nígbà ẹ bá kú tán kó gé orí ọba lọ bọ́n ní ṣe máa gé ẹlẹ́mọ̀ tó bá wù nǹkan máa fura yín ṣe làkúndé inú kún nígbà bá sùn yín fúnra yín lẹ́wàá òfin tí ò ní jẹ́ wọn ó gé orí ọba mọ́ fúnra ara yín àmọ́ láti sìn lọ àwa nílùú tí a ń bì kò gbọ́dọ̀ sí orò mọ́ ní kẹ́lẹ́bọ̀ ọmọ ṣẹbọ o máa ṣẹbọ rẹ làkúndé inú kún wà léyàdé mọ́ wà disturb wa nígboro ni
wọ́n wà disturb ẹnìyàn kan lọ́dọ̀ rẹ̀ olúwo tàwa kò jẹ́ pàṣán eléégún kankan torí kìí ṣe eléégún ó yé nìsín ó lè wá sáàfin kọ́ wá kí ọba ṣùgbọ́n ọba àtìyá kò jẹ́ pàṣán eléégún kò sì sí àyè ẹbọ nú ààfin wa sí àyè ẹbọ ààfin free ọba tí ń jẹ ní ààfin tí ọba mùsùlùmí ni kódà ọba kan ti jẹ rí ní ìwòtọ́ pé láwàní ó fi kọ́ ààfin ni ìjòyè tí ọba ti wé láàánú kò lè ṣe mítìn ìwọ tó wà ń bò wà ní wé láàánú tààfin ó mú láàánú rẹ wá kẹlẹ mọ tí àwọn àlùtọ́ sì ń pè lu Yorùbá nù Ifẹ̀ tẹ̀ ń wí gan ẹ̀yin ẹlẹ́bọ tẹ́ ẹ̀ pòtò Muslim àti Christian Ifẹ̀ tá a ní orírun wa lóòótọ́ alẹ́ ráàmù mùsùlùmí fàtáyé kìíní kankan Razaki tí ń bá yín ṣe ẹbọ o ṣùgbọ́n tó máa ń ka mùsùlùmí ló kọ́ ẹlẹ́bọ tó mùsùlùmí kódà ẹlẹ́bọ tó Christian Muslim ló pọ̀ jù ní Ifẹ̀ lẹ́yìn náà ni Christian kó tó wá kan ẹlẹ́bọ tó gba bẹ́ẹ̀ kí lè fẹ́ mọ kí ni ń gbìn gàràgàrà tó lẹ́yìn kan lẹ́lọ́ sọ́ra yín di tẹ́ ẹ̀ jẹ́ ẹ wo àwa pé nítorí pàtàkì gba Islam àwọn ìsọmọ Yorùbá ẹ̀yin ṣé bàbá yín tí í ṣe Oòduà ó sin Ògún àbògbégún àbòṣefá gbogbo àwọn Ọ̀rúnmìlà kankan lẹ́yìn ẹ̀ ni wọ́n dé so nípa bẹ́ẹ̀ ààfin ilẹ̀ ìlú ni dúkìá ìlú ni secretariat ìlú ni kò bílọ́ọ̀gì sí òòṣà kankan kò bílọ́ọ̀gì sí kí ni òòṣà ọba tí bá ń sọ òòṣà ní òpin rẹ̀ ní igbákejì òòṣà gan ẹni kọ́ lọ sí kóòtù náà kó òòṣà jáde wá níbi ọba wà kọ́ lọ kóòtù kọ́ lọ kílèmù ilẹ̀ ààfin gbogbo dọ́kúmẹ̀ntì tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ kó lọ sí kóòtù ilẹ̀ ààfin ilẹ̀ wa ni bá a bá jẹ́ mùsùlùmí nílùú kan bá a ti jẹ́ mùsùlùmí wò ilẹ̀ mùsùlùmí ni ààfin mùsùlùmí ni ibi ọba tí wàá jẹ́ lẹ́bọ àbí ọba yín jẹ́ lẹ́bọ ó lè máa ní ẹlẹ́bọ lòun ẹ̀yìn nígbà tó wà ń bẹ sọ̀rọ̀ pa bẹ́ẹ̀ ẹ̀yin ìyẹn wa mẹ́mọ́jọ́ máa gbérò òfò kan rádaràdà káàkiri fún yín o ọba tó bá tó máa pọ̀ òun lè ṣẹbọ kókó láàfin fún kínní ta ló fi jẹ́ ta ní ń darí ó kí n ti yín bo ẹ ti já wá Yorùbá ní mí ìwọ ń ṣẹbọ èmi ń ṣe ìmọ̀nà mo ń ṣe ìmọ́lẹ̀ ìwọ ń ṣe òkùn ìwọ ń ṣe ìdọ̀tí èmi ń ṣe ìmọ́tótó mo ń tẹ̀lé alukurani àti Muhammad bin Abdullah ìwọ dẹ̀ ń tẹ̀lé èṣù láàlú ọ̀bẹ ẹlẹ́kún sẹ́kún ọ̀bá ẹlẹ́kún sun ẹkún rẹ̀ jẹ́jẹ́ láàárọ̀ yóò ń sun ẹ̀jẹ̀ ẹbọra kí ẹbọra ti jẹ́ látọ̀ pa ṣé ó kìkìdì nù ọmọ ó kìkìdì ọmọ kí àwọn Umaru Farouk Abubakar Siddiq Umaru tó pé ó sòpin láàrin irọ́ àtòótọ́ Abubakar olóòótọ́ àwọn aṣáájú tí a bọ́n sí máa ń yin àwọn nù ẹ̀yin lẹ́ máa ń ní ògùn látàyé olómi ńlé ó fẹ̀jẹ̀ wẹ̀ tó bá fẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ wẹ̀ lójú òfin Nàìjíríà ọ̀lẹ́ wọn ògùn látàyé ní ẹ̀fọ́ gangan lòun wá ebi kú ti pa níbo ni Ọ̀rúnmìlà wá ó ti kú Ọ̀rúnmìlà ti ẹ̀tún yàwó gan ìtàn yín náà ni ó wọn mọ bí ẹ ti rí o Ọ̀rúnmìlà ó ya ìwò wọn nítan wa náà ni o níbo sí ìyàwó ìyàtọ̀ jẹ́ wọ́n sì fún lọ́mọ wọ́n fún lóbìnrin ìyàwó wọ́n sì bí léèrè níbo òde lù wọ́n pé níbo lẹ́tí róbìnrin ó ní ìyà tó ń jẹun wò nù wọ́n ní náà la fi ń pe ìyàwó ní ìyàwó wọ́n wulẹ̀ ta kò mí lè lórí bí wọ́n ti gbọ́ mo sì sọ pé kan náà lẹ́yìn náà sọ bẹ́ẹ̀ ní ọ̀kan bíkọ́ ní àbíwọ́n gbókọ̀ rẹ̀ ẹni kọ̀fẹ́ ikú sí lóhùn bọ́ apá ọwọ́ lọ bẹ́sù ìsúláàlù akọni tí ó ṣe pé kọ́ lọ mú adìẹ ẹ̀rà náà kó fi rárá kọ́ wọ́n á pa adìẹ hùn nígbà wọ́n pa adìẹ hùn ó kó díẹ̀ ọ̀dọ̀ ọ̀hà fún àwọn èèyàn kan jẹ́ àwọn èèyàn jẹ́ ó kó díẹ̀ pamọ́ èṣù bá kó díẹ̀ pamọ́ nígbà tí èṣù ń lọ pa ìta wíìwì màbọ́kàbí náà wọ́n ń pè wọ́n ní èṣù ní ìwọ kú ibo lọ lọ wọ́n ní kú ní òun lọ pa ìtàn fẹ́ tàwí yìí wọ́n ní èṣù wa ní ikú jẹun sí ọlálejò wọ́n ti lọ jẹun sí ọlálejò náà adìẹ ìrànà tí wọ́n fi dáná tí wọ́n ti sè ó fún kú jẹ nígbà kú jẹ tán bó ló ti yá èṣù láàlú ní ibo ló tún dà òun lọ pa ẹni tá a wí náà ó lẹ́ni tó jẹran rẹ̀ tó jẹ oúnjẹ rẹ̀
wọ́n lè sùn ní àwọn ní ikú ní èṣù ọ̀dà o lọ́wọ́ fún un ní ọwọ́ adọ́gbọ́n fóun báyìí ọ̀dà òun ò sì pa òun tọ̀ mọ́ òun ọmọ lọ níbo wá ní ẹtí ń wí ń wà lónìí ọ wà lábẹ́ pẹ̀ ogun lákàáyé gan wà lábẹ́ pẹ̀ àwọn olùkóso àwọn pokùnso gbogbo àwọn irúnmọlẹ̀ ibo náà wà àwọn ti kú dànù kò sẹ́ni tí ò ní kú ẹnìkan náà ní èkú náà ní Zul Jalali wal Ikram so therefore ààfin tẹ́ wíhun kẹgbọ́ àjọ ní ààfin ní gbogbo aráàlú lájọ ní ààfin ẹ̀yin kọ́lẹ̀ ní o ẹ bá lóun ọ̀sẹ̀ bọ láti òní lọ ẹ change àwọn òfin ìjọba ìdí ọba ẹ má lọ lédi kankan tẹ́ ẹ bá sì lọ kápẹ́ wọn ní ẹ wà ń bẹ́ẹ̀ kàn máa múra ẹlẹ́bọ kankan gbọ́dọ̀ wọlé tọ̀yìn kò gbọ́dọ̀ wá sí ètùtù kan fún yín ìgbàgbọ́ tí ẹnu tọ́ba lẹ́lẹ́gbẹ́ rẹ̀ tí wọ́n jọ gbàgbọ́ kọ́ mọ̀ sí yẹn títí tí gbogbo òlu ó fi dáa ó ti ẹ̀dá bá ń tọ́lọ́ ń gbàgbára kúrò lẹ́yìn lọ́wọ́ ọba tó gbé léjọba lọ́wọ́ ẹsẹ̀ ẹmọ tí wọ́n ń pè níjọba ìta gbogbo alájọṣe kì í sì sẹ́gbẹ́ ọba o agbára tí ìjọba tẹ̀ rí ní kò sí tọ́ka pẹ̀lú fáwọn tó bá ti ní ẹ̀ tó ń múrè tí ìjọba ìbá ti lóhùn mú báyìí Ifá gbọ́dọ̀ dalẹ̀ ẹnu ẹni o tàbí kí fọ́ gbé kó gbé kí fọ́ sọ pé nítorí ìjọba mú náà lòun náà sí kíni lòun náà mú ìjọba ní ń fi ọba jẹ báyìí ìjọba gọ́ọ̀mẹ̀ntì tá a jọ dìbò yàn gbogbo wa jọ dìbò yàn so ó lè wó àfikún tó kọ́ ó lè yọ ẹtí ń bẹ láàfin kó mẹ́kọ́ fẹ́ lòmíì bẹ́ẹ̀ so tágbára fáwọn ká agbára ìjọba ló sì kíni lọ́ka so kẹgbẹ́rẹ̀ yí dáadáa ìtọ́jọ́ lẹ́ẹ̀kẹta bàbá ẹlẹ́bùrú mọ́ ẹ̀yin náà máa jábọ́ pọ̀ lórí ọ̀rọ̀ wa ni o àṣìṣe pọ̀ nú ọ̀rọ̀ yín bàbá ó ti lé àwọn ọmọ ya ìṣiṣẹ́ ọ̀rọ̀ tẹ́ sọ ló pa Olúwo ara rẹ̀ tẹ́ máa ń sọ làwọn ọmọ yín náà bá yín gbé káàkiri pé ìwọ tó ọmọ pọ̀ fẹ́ sọba ò wà ní ṣẹ̀ṣẹ̀ sí kí lóun wá ń bi ọba kí ńlá ní kí lóun wá ń bi ọba àwọn owó lẹ́gbẹ́ yín náà ọjọ́ ọmọ Yorùbá bàbá ẹlẹ́bùrú bá ẹ jẹ́ ọmọ Yorùbá àwa náà jẹ́ ọmọ Yorùbá ẹ̀yin yà sí ẹ̀sìn ìdọ̀tí àwa náà yà sí ẹ̀sìn ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín tẹ̀ ń sọ lórí Ìlọrin kẹ́ dálé ẹnu yín lé lórí ẹ má sọ mọ́ o ẹ má sọ mọ́ wọn ò bá oníṣẹ̀ṣe inú Ìlọrin jà àwọn tó lọ rú sí náà kàn ṣàdédé mú déètì kan pé àwọn ó ṣe ìṣẹ̀ṣe dé àwọn yẹn ni wọ́n gbogbo òlú rí pé wọ́n fẹ́ wá dá wàhálà lẹ́nu wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ látàrí àwọn oní Yorùbá nìṣẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ wọn ò sì fẹ́ ìjàngbọ̀n nílùú Ìlọrin ìjàngbọ̀n tí ò sí mẹ́tẹ̀lẹ́tẹ̀ ìbá àwọn ẹlẹ́bọ̀ kan bẹ́ẹ̀ mẹ́tẹ̀lẹ́ tí wọ́n ò dá wàhálà lẹ̀ a ti gbọ́rọ̀ lẹ́nu àwọn kánú wọn tán láwọn ò wá wàhálà àwọn àjòjì nílọrin bá wọn ní agitate fún war sì lè jákẹ́ wíìnì bàbá ọ̀rẹ́ àgbà àgbàlagbà ní ọ̀rọ̀ àgbà ní ẹ máa sọ o ó lè jẹ́ pé àwọn bàbá yín kan ṣẹbọ náà bàbá yín nínú Yorùbá kan ṣẹbọ irú èmi ní sọ bàbá mi mùsùlùmí ni bàbá mi mùsùlùmí ni bàbá mi mùsùlùmí ni ọmọ ọba sì ní á so àwọn tó fẹ́ ṣẹbọ ẹni tó ṣe Islam ẹni kọ́kọ́ dé wọ́n bẹ́ẹ̀ sí ìwé ẹ̀kọ́ kọ́kọ́ dé tó ní tí bàbá yín fi lé yín lọ kọ́lẹ̀ ń ṣe bàbá yín Oòduà torí kò ṣẹbọ ẹbọ ìtẹ́ ń ṣiṣẹ́ bàbá yín Oòduà ò sí kíni kò ṣe ibi Oòduà bá ti gbé eégún ẹ̀ṣọ́ fún wa ibi Oòduà bá ti dáfá ẹ̀ṣọ́ fún wa tó ní wọ́n ẹ̀ṣẹ̀ bí fá lẹ́yìn Oòduà ní ibi Oòduà bá ti bọ èṣù láàlú ẹ̀ṣọ́ fún wa àtọ̀húnwá ni ẹ̀sìn àjòjì àwọn alẹ̀ máa ń pèlè ẹ̀sìn àjòjì tí a sì máa ń sọ pé ẹ̀sìn àjòjì ni pé àti àbáláyé ni wá 100 ọdún méje tí Muhammad ti wá ní Oòduà tó wá tẹ̀lé Yorùbá dó 100 ọdún méje tí Islam ti ń exist ta ti ń pẹran ta ti ń pa kájà ta ti ń pò yí Kaaba tẹ́yìn náà tó wá máa pẹran sí di àbí ajá àbí tẹ́ wá máa pa ẹ fẹ́ kọ́ṣe wa ẹ̀ náà ń pa kájà ẹ fẹ́ kọ́ṣe àwọn mùsùlùmí ẹ wà gẹ́ẹ̀tì ẹ̀sìn náà nítorí pé Ọlọ́run tàwa Ọlọ́run ẹyọ kan ṣoṣo ni so bàbá ẹlẹ́bùrú gbọ́n ẹ jẹ́ kó lọ yé yín pé ìlú ilẹ̀ Yorùbá yìí kìí ṣe ìlú ẹlẹ́bọ láàyè tiẹ̀ mùsùlùmí náà láàyè tiẹ̀ ṣẹgbọ́ àwọn èsè mọ̀lẹ́bí wa bọ́bá ṣẹbọ orí àwa tá à ń bẹ ní ìsìn àwa develop mọ̀lẹ́bí wa lọ àtijọ́ tẹ́ ń pa nǹkan ayé àtijọ́ ti báyé àtijọ́ lọ nǹkan ayé àtijọ́ ó ti báyé àtijọ́ lọ sẹ́rí ìgbà ìmọ̀
ìgbà táwọn yóò tí ì lajú ni wọ́n ń sẹ́ máa wálà bí ká máa wálà wíwálà yẹn kò bá mu rárá ó dẹ̀ ti bá gbà yẹn lọ kò sẹ́ tí ń wá yẹn ńlá tẹ́lẹ̀ kí wọ́n tó ń wá yẹn ńlá ní ìsìn wọ́n lè gbé ó tì mọ́lé o so oòrò tẹ́ ẹ̀ máa sin tí ò gbọ́dọ̀ rí yàn àbí kí wọ́n máa fi èèyàn ṣe ẹbọ ó ti bá ìgbà ń lọ ìgbà tẹ́ fẹ́ máa kílèmù yìí ìgbà tí ò ṣe kílèmù ni àwọn tọ́ra àwọn ojú àìrínà ojú dúdú la fi lò gbà wọn ìgbà tó ojú dúdú wà yẹn tí wọn ò rínà báyé ṣe rí tó ìgbà yẹn ni wọ́n gba ìṣẹ̀ṣe tí bàbá wọn ò fi lé ẹ lọ bẹ́tà wá ń tíá àwa róòtọ́ bàbá kan náà lọ́jọ́ bí a lóòtọ́ bẹ́tà àwa róòtọ́ ti ṣe Islam làwa ṣe ọlọ́run yọ wá pẹ̀lú wa o ìta fẹ́ pèsè àkíyèsí rẹ̀ ní next program wa ní ọ̀la báwọn èèyàn sọ̀rọ̀ lórí kí security wà tọ́lá àwọn tí wọ́n ń lérí a gbọ́dọ̀ ṣọ́ra fún ìlérí wọn ká wò ó níwò ẹni tọ́gbọ́n gbogbo mọ́sálásí ẹ wà vigilant gbogbo mọ́sálásí wa pátápátá nílọrin especially gbogbo lẹ́kọ̀ọ́ nìbàdàn ẹ wà vigilant ẹ̀yin náà ẹ group àwọn security fún mọ́sálásí yín ládùúgbò yín sọ ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi wa assalamu alaikum.